ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tó bá ti láǹfààní láti máa wò tó orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá ní orúkọ tèmi ń jẹ́ adẹ̀kú ìsinmi akú bó ṣe ń lọ mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn màmá mi yẹn tẹ́ ń bá mi rajà mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ yín ò ní gbẹ ẹ máa rí tajé ṣe ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí kí tó máa lọ kí n polówó àwọn ọjà wa pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ aláwọn jewelries lóríṣiríṣi wo lè tí mo wọ̀ yìí ẹ bó ṣe fine góòdù lẹ máa pé o ọlọ́run bá ń gbọ́ ó lélẹ̀ o ẹ̀rí ni ó beautiful bàjẹ́ àdẹ̀nà àwọn tàdé polówó lánàá náà ẹ lọ wò ó àwọn ní àwọn oríṣiríṣi tẹ́ pé tẹ́ bá wọ̀ báyìí wọ́n máa mọ̀ pé ẹ wọ̀ nǹkan kì í ṣe nǹkan tẹ́ pé ẹ máa wọ̀ tẹ́ pé máa rí káàkiri lára àwọn èèyàn no léèsì wá dẹ̀ wà àwọn léèsì wá ní voil lace a ní swiss lace kékeré àdẹ̀mí ńlá kampala animali kampala tá a ti rán eléyìí tá a ti rán náà wà ń bẹ a ní àwọn àǹkárá ńláńlá a ní àwọn gèlè ọ̀tọ̀ gèlè tá a ti wé síbẹ̀ pẹ̀lú ìpèlé ẹ̀ adẹ̀ ní àwọn lace tẹ́ pé a ti rán sílẹ̀ gbogbo ẹ̀ ló wà ẹ pè nọ́mbà ní 08022111530 àgbo náà dẹ̀ wà nǹkan tó bá ń ṣe lágbo ara ẹ pè Kẹ́mi Bùkọ́lá káyà má ta yín gbogbo ẹni tẹ́ ti ń pè mí yẹn gbogbo àwọn tí wọ́n dẹ̀ pè mí tí wọ́n tó ti ra káyà má ta náà ń pè mí náà ń dúpẹ́ confam láti ilẹ̀ haúsá ni láti Kánò ni mo ti ń gba káyà má ta tèmi confam dẹ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn haúsá dẹ̀ ló ní káyà má ta lọ́wọ́ àwọn ló ní confam lọ́wọ́ adẹ̀ láwọn tọ́ọ̀bà lóríṣiríṣi tọ́kì tọ́ọ̀bà ìyẹn sì wà rẹpẹtẹ ẹ pè nọ́mbà mi o Kembi Fashion Empire ní Facebook ẹ lọ like ẹ lọ follow mi ní Instagram ẹ lọ like ẹ lọ follow mi Kembi Fashion Empire ibẹ̀ la gbogbo ọjà tá a ní ibẹ̀ ni la post gbogbo ẹ̀ sí ní page yẹn tí a rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn òpó mo fẹ́ sọ nípa nǹkan tó ń lọ ni àkọ́kọ́ mo máa kí Lady K ó kú oríire o a dúpẹ́ pé ọjọ́ àjọyọ̀ tí ó ṣe lénìí ó ṣojú ẹ̀mí ẹ̀ ó dẹ̀ ṣojú ẹ̀mí gbogbo wa mo bẹ́ẹ̀ yọ̀ ní fojú sunkún ara wa inú mi dùn gan-an ni wípé ìgbà tí mo rí fídíò yẹn inú mi dùn gan-an a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá nation Ọlọ́run máa jẹ́ kó bọ́ sí fún wa àwọn tó jẹ́ aṣíwájú wa bíi Sunday Igboho àwọn bàbá wa Bánjí Akíntóyè àwọn mọ́mì wa Olítì gbogbo wọn Ọlọ́run máa bá ní dúró tì wọ́n kò ní sú wọn kò ní rẹ̀ wọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run ògo wa máa bú yọ nǹkan tó àdé ń béèrè fún lọ́dọ̀ Ọlọ́run ní Yorùbá nation ló máa bọ́ sí fún wa nǹkan tí mo fẹ́ sọ ni lórí ọ̀rọ̀ àwọn yíbò Alaba àwọn yíbò Alaba tí wọ́n ń da gbogbo ọjà òru tí wọ́n fọwọ́ nalẹ̀ fún wa nílẹ̀ Yorùbá wa lórí ẹ̀ ni mo fẹ́ kọ́kọ́ sọ sí ṣé a rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe ẹ má dá àwọn ọmọ yíbò lẹ́bi o nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ má dá àwọn ọmọ yíbò lẹ́bi àwa Yorùbá gangan la látẹnujẹ àwa Yorùbá a ní àtẹnujẹ náà òun ni ò jẹ́ kárọ̀ náà lọ nílẹ̀ Yorùbá òun ni ò jẹ́ kárọ̀ náà lọ ní Nàìjíríà ṣé nílùú àwọn yíbò ṣé àwa Yorùbá lè dán nǹkan tí àwọn yíbò dán wò ní Alaba yẹn lè dán wò nílẹ̀ yíbò a lè dán wò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa Yorùbá ní àtẹnujẹ tí a bá dé gbogbo ilé nìsín ẹ ti gbélé fún yíbò tán gbogbo ilé bàbá yín tó yẹ kí ẹ̀yin ọmọ kẹ́kọ́ tí yín kẹ́ fi bẹ̀rẹ̀ kẹ́ fi ṣe pé kẹ́ bá fẹ́ ṣe mítì o ẹ máa bọ̀ ní family house wa o gbogbo yín ẹ ti lù ú tà ẹ bá máa pọ́ ọmọ Èkó ni mí ọmọ Èkó ni kí ni ọmọ Èkó tẹ́ ń sọ ẹ kí ló ta ló help tẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀ ọmọ Èkó ni mí àwọn ọmọ tí wọ́n ń ṣe ọmọ Èkó tó jẹ́ pé ọmọ Èkìtì tẹ́ fẹ́ nú bàjẹ́ àbá àwọn ọmọ ìlú kòbí wọ́n mọ nǹkan tó ń ṣe bóò lè ṣe máa ń gbogbo ilẹ̀ yín tẹ́ máa ta fọmọ Ìgbò bóò lè ṣe máa ń gbogbo ilẹ̀ gbogbo ẹ wá ta ilẹ̀ gbogbo ilẹ̀ yín gbogbo ilẹ̀ ẹ wá ta ẹ wá lọ sí ẹ wá gbogbo ẹ bá ti ta ilẹ̀ tán ẹ wá lọ sí Ṣàngó ẹ lọ sí Ògùn state ẹ lọ ń kọ́lé síbẹ̀ ẹ ń ta ilé bàbá yín ẹ ń ta fọmọ Ìgbò àwọn ọmọ Ìgbò máa fọ́ lálẹ̀ fún yín mọ̀nà káì ó máa fọ́ lálẹ̀ fún yín because gbogbo nǹkan gbogbo ogún yín lẹ ti tà fún wọn tán
gbogbo ogún ni yín lẹ ti tà fún àwọn ọmọ Ìgbò tán. Ẹ bá dé Alaba ní kọ́kọ́ ní nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ní ibi tí mo ti ṣẹ́ ní Tinka. Tó bá fẹ́ ọmọ Ìgbò ló fọwọ́ lálẹ̀ fún wa. Ọmọ Ìgbò ló jẹ gàba, ọmọ Ìgbò ló ń jẹ gbogbo ẹni tí tó fẹ́ jẹ ní Àpápá ọmọ Ìgbò. Ẹ lọ béèrè ọmọ Ìgbò ló pọ̀ jù tó ń jẹ. Ẹ̀ẹ́dẹ̀ lè dánrò ẹ̀wò ńlẹ̀ wọn. Sí ìgbà ọdún kan mo rántí ọdún kan tí mo ní iṣẹ́ ní Port Harcourt ń gbà yẹn tá a lọ ṣe ni máa yẹn nígbà tẹ́kọ̀ mi balẹ̀ pé mo níyàn kan síbẹ̀ tó jẹ́ custom wa tí mo mọ̀ mọ́là ni wọ́n ti wá gbé lọ síbẹ̀ òun náà ni tó mo ṣe pé bẹ́ẹ̀ lónìí à tí mo débẹ̀ báyìí ó ní wọn lè gbà láyé lẹ́yẹ ẹ máa lọ gbé bíléèdì lé wọn lọ́wọ́ ni ẹ máa lọ gbé bíléèdì lé àwọn ọmọ Ìgbò lọ́wọ́ ni wọ́n wà lábẹ́ igi kan báyìí ẹni tó bá ní ìgbà yẹn ti pẹ́ o abẹ́ igi náà kóra wọn sí báyìí ìgbà yẹn lọ já ọkọ̀ síbẹ̀ gan tí gbogbo iṣẹ́ wa ibẹ̀ náà gbé lọ wọ́n ti wá dúró báyìí wọ́n ti kóra wọn jọ ẹ bá dé báyìí wọn ò ní gbà kí ẹ lọ ṣiṣẹ́ fún ara yín ẹ máa gbé bíléèdì ẹ máa gbélé wọn lọ́wọ́ ni àwọn ló máa ṣiṣẹ́ ẹ̀ jáde òfin tán múlẹ̀ ní ẹ o nílẹ̀ yẹn ẹ̀dẹ̀ wá wo ní ilẹ̀ Yorùbá irúwá ògiri wá ni ẹ jẹ́ ká tò dáadáa ó ti wọ́ láti ilẹ̀ ẹ jẹ́ ká tò dáadáa àwa gogogogo la ń ṣera wa èmi ò Ìgbò ní ìtí ẹ̀rí bí tí mo ti lè dá Ìgbò lẹ́bi rárá wọ́n ní bó bá ṣe tó gbá ẹ nọmọ ádámọ̀ ṣe máa bẹ́ẹ̀ pé tó bá pé gẹ́ẹ̀ ní gold tó bá pé bàrúfù ni wọ́n á ní bàrúfù ó bá ní gold wọ́n á ní gold ni bí láyé ṣe wà nìyẹn àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ àwọn tó pọ̀ sọ pé àwọn ọmọ Èkó nílá àwọn ti gba àwọn ará bíi láyé jù tẹ́ bá dé Alaba àwọn ni àwọn ló yan ṣáàmà ibi tó wá fọ́nì síbi dé tẹ́ pé ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò àti Yorùbá àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ Èkó ọ̀rọ̀ yín sún mi ní inú ọjà kan àwọn Ìgbò dẹ̀ gbé ọjà yẹn mo forúkọ bò láṣìírí wọ́n dẹ̀ gbé bàbá ọjà wọ́n gbé lọ sí court wọ́n dẹ̀ win ọ̀rọ̀ tí mo ń sọ ìkíkẹ́ òjìnà síbi tí mo wà yìí o ní ìtẹ̀fẹ́ dárúkọ ni wọ́n dẹ̀ win ní kéèsì yẹn débi pé nínú ọjà yẹn Yorùbá bí Yorùbá ṣe ní chairman ní Ìgbò ní chairman ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ara máa ń ta mi tí bá gbọ́ kínní inú máa ń bí mi bí Yorùbá ṣe ní chairman tiwọn ní Ìgbò náà ní chairman tiwọn tí ẹ bá ta ní kó gbẹ́nu sọ̀hún shut up your mouth wọ́n máa ń bú Yorùbá bíi pé Yorùbá a ní láti lọ mọ nǹkan tá à ń ṣe ajájá ọmọ Èkó ẹ̀yin ọmọ Èkó ẹ ní láti mọ nǹkan tá à ń ṣe ẹ ti gbéra ẹ ti lulẹ̀ fáwọn ọmọ Ìgbò jù nǹkan tí wọn ò lè dánwò nílùú wọn òun náà wá ń dánwò nílẹ̀ Yorùbá wa yìí ẹ bá dé Ládìpọ̀ àwọn Yorùbá tó wà níbẹ̀ ẹrú náà ń ṣe wọn bí ẹrẹ tí ẹ bá dé Yaba the same thing Alaba the same thing àwọn ọmọ Ìgbò àwọn ọlọ́kùnrin àwọn jù wọ́n ti wá sọ àwọn di bàbàrà ó yẹ kí ìjọba kan rí sí àwọn ọmọ Ìgbò nílẹ̀ Yorùbá yìí wọ́n help nǹkan kan wọ́n help wa tí wọ́n gan fẹ́ ju ti àwọn Boko Haram lọ wọ́n máa halẹ̀ ní ẹ̀mọ́ pé gbogbo tí Ìgbò bá dé wọ́n máa fẹ́ kó jẹ́ pé àwọn ló máa jó lórí wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá wọn ò bí wọn re nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá yìí wọn ò bí wọn re nílẹ̀ Haúsá kan dánwò wọ́n mọ̀ pé kọ́ńtà bá dánwò kó tó dọjọ́ kejì báyìí wọ́n ti máa bá ṣọ́ọ̀bù wọ́n ti máa jó wọ́n ti máa sọnà tí wọ́n ti máa jó so àwa Yorùbá àjàjà àwọn ọmọ onílùú àwọn tó jẹ́ ọmọ Èkó gangan àwọn ló ti fún wọn láyọ̀ àwọn ló ti fún wọn ní agbára yẹn àwọn dẹ̀ wọ́n lò lé wa lórí tí Ìgbò bá dúró báyìí tí ọmọ onílé ilé bí tó rẹ́ǹtì lọ ṣọ́ọ̀bù bí tó rẹ́ǹtì tí ọmọ onílé yẹn bá fẹ́ gbé ọjà síwájú ṣọ́ọ̀bù yẹn ó máa lé ó máa dọjà yẹn nù ní ó ṣẹlẹ̀ lójú mi kò dẹ̀ ń ṣẹjọ́ àwọn ọmọ Ìgbò nígbà tí Yorùbá bá ń wá ṣọ́ọ̀bù tí Ìgbò bá ń wá ṣọ́ọ̀bù ó ṣẹlẹ̀ sí mi náà ó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wá ṣọ́ọ̀bù ó ṣẹlẹ̀ sí mi wọ́n ti gbọ́ ṣọ́ọ̀bù lọ́wọ́ mi ní títì gbangba báyìí tí ṣọ́ọ̀bù yẹn dẹ̀ tóbi èyí tó náà fẹ́ san mi ò ná owó tí ẹni tó mú mi lọ gan tó fẹ́ gba ó ti ní kí n tún fún ní 50,000 pé kí ṣọ́ọ̀bù yẹn lè bọ́ sí ní ọmọ kó fún mo dẹ̀ sanwó díẹ̀
wọ́n dẹ̀ fún wa lọ́kàn balẹ̀ pé àwa la ní ṣọ́ọ̀bù yẹn níwájú ọ̀nà àti èèyàn. Mo wà níbi iṣẹ́ lọ́jọ́ iná pè mí pé kíní kan kìnìún mo ní tí ẹ ti gbé fún yàn ní tó inú tẹ̀ bí mi ó ní onílé irọ́ ló ń pa o onílé ní òun ọjà tí mo fẹ́ tà yẹn ó máa polè wá àwọn ò fẹ́ rọ ọjà yẹn ní ilé òun káwọn lè má máa yọ ilé lẹ́nu. Ìgbà tá a máa gbọ́ ọjà tí mo ní mo fẹ́ tà ń bẹ̀ òun náà ni wọ́n lọ gbé náà gbé fún ọmọ Ìgbò ló wá padà gbá ọjà yẹn náà ọjà ó lè má jẹ́ kí ní àwọn jeans gbogbo ẹ̀ polo òun ni máa padà lọ ń tà ń bẹ̀ ó wá jẹ́ Ìgbò. Ṣé rí pé àwa Yorùbá gan àwa la ń ṣera wa àtẹnujẹ Yorùbá òun ló rán wa lọ síbi tí ò dáa yìí. Ẹ má blame Ìgbò ẹ má blame wọn fún kankan wọn ò lẹ́bi ó bá ṣe gbéra ẹlẹ́ lọ́mọ aráyé ṣe máa gbé ẹ̀ ó bá ní o jẹ́ nǹkan kan ọmọ aráyé sọ pé nǹkan kan ni ẹ́ ó bá ní o jẹ́ nǹkan kan ò jẹ́ nǹkan kan náà ni fún bó ṣe gé nìyẹn èyí tèmi kọ́nà ọlọ́jọ́ òní kó jẹ́ kí orí wa pé nílẹ̀ Yorùbá kó jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Gbogbo ibi ni ọ̀rọ̀ wa ti mẹ́hẹ kò sí gbogbo ibi àtẹnujẹ náà ni àìnífẹ̀ẹ́ ara wa dénú àtẹnujẹ ojú ayé ṣáárí mi òun ló ń ba gbogbo nǹkan jẹ́ fún wa. So kò ní jù bẹ́ẹ̀ lápá àti ìgbẹ̀yẹn eléyìí tí mo fẹ́ sọ Pastor Suleiman Johnson Suleiman tí ó jẹ́ pastor ní sáìdì ọ̀nà Ẹdó yìí òun àwọn àmọ́ báyọ̀ olè ni wọ́n ò báyà ayákìlà ni wọ́n ò báyà Boko Haram ni wọ́n ò lánàá wọ́n dẹ̀ pa èèyàn méje lẹ́yìn ẹ̀ wọ́n pa èèyàn méje ewé ẹ̀ṣẹ̀lẹ̀ ní ọlọ́bí oṣù méjì sí ǹjẹ́ kì í ṣe ìfà ìbá wọ́n ṣe pọ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá tó ń ṣọ́ àwọn mẹ́ta náà pa lẹ́yìn ẹ̀ eléyìí ní ìsìyàn méje náà pa lẹ́yìn ẹ̀. Kí ló dé tó jẹ́ pé àwọn ọlọ́pàá máa ń ṣe mí o lóòótọ́ lè máa pọ̀ ọlọ́pàá pé wọ́n ń gba bribe wọ́n ṣe bọ́ àánú wọn máa ń ṣe mí àánú ọlọ́pàá ń ṣe mí number one ọlọ́pàá wọn fún wọn lówó gidi ọlọ́pàá dẹ̀ dúró látàrọ̀ dalẹ́ èèlò náà ń gbà mí rò pé owó wọn 150,000 ẹjọ́ tó ọlọ́run Nàìjíríà ta wà kí ni 150 tó ti ó dẹ̀ mọ́kàn tẹ́ ìsọ ó dẹ̀ má tó bẹ́ẹ̀ wọ́n kàn tẹ́ ń sọ. Àwọn ọlọ́pàá yìí ni wọ́n fi ẹ̀mí wọn ṣòfò eléyìí tá a gbọ́ la sọ yìí àìmọ̀ eléyìí tẹ́ kó ṣẹlẹ̀ tẹ́ pà ní gbọ́ nísìnyí go family Suleiman Johnson Suleiman gbogbo wọn wà láyé wọn wà láàyè àwọn tó tẹ̀lé gbogbo wọn ló kú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó ní ọba tó ní joyè òun wá bọ́ síta ó ní òun mọ àwọn tó ṣeṣẹ́ yẹn tó bá jẹ́ pé ọmọ ẹ ló pa tó pẹ́ lóòótọ́ ló mọ àwọn yẹn ṣó ò ti ní mú sọ pé òkè ẹni báyìí ló ṣeṣẹ́ yìí kan lọ gbé kọ́nà ọlọ́jọ́ ni kó fi iṣẹ́ ẹ̀ṣọ́ àwọn ọlọ́pàá Nàìjíríà ẹ má jẹ́ ká wò ó pé ìwà wọn náà dáa wọ́n ń jìyà wọ́n ń sọ́fà gan-an wọ́n ń sọ́fà o àwọn tó kú nìsín wọ́n níyàwó wọn nọ́mọ wọ́n ní ìyá wọ́n nẹ́bí àwọn méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbọ̀hún ààrẹ máa bọ̀ lọ lánàá náà kúkú òjijì ìgbà tó máa kó òun lé wọn ọmọ kan fẹ́ lọ rí kú ẹni wọ́n ti kú báyìí o àwọn tí wọ́n ṣọ́ gbogbo wọn wà láàyè gbogbo ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ tán jọ lọ sí gbogbo ni wọ́n pé pérépéré kò sí nǹkan kan tó ṣe wọ́n ṣó kò yẹ ká ronú ṣó kò yẹ ká mọ ibi tá ń lọ ẹ̀yin tẹ̀lé lọ ń bá pásítọ̀ ṣé pásítọ̀ mọ̀ ẹ́ pé tọ́wọ́ pé wọ́n máa rí ọ́rí vision wọ́n rí kinní kan wọ́n ṣe kinní kan ṣó kò mọ̀ ẹ́ pé ibi tó ń lọ ó léwu kó má lọ àbí kò mọ̀ ẹ́ pé o lè fẹ́ àtàkì àwọn àbára òfin àbọ̀ ọlọ́run ò sọ̀rọ̀ sí létí àbí kò gbóhùn Olúwa. So kò sí ẹ má jẹ́ ká máa gbé pásọ̀ kan gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àwa gangan ẹnu wa ká fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run àwọn pásọ̀ Nàìjíríà yìí owó àwọn gan iṣẹ́ náà ló ń ṣe gbogbo ilé tó ń ṣe fún yẹn wọn ò ṣiṣẹ́ fún Ọlọ́run wọn ò ṣiṣẹ́ fún yàn kankan ara wọn owó ara wọn ni wọ́n ń wá àtijọ́ àti mu òun ló gbéyàn mí débé yàn mí gan pàápàá kò rí nǹkan kan bíi tèmi báyìí lẹ́yìn mọ́tò kí ni mọ́tò kí n yà ọwọ́ mi rèé bẹ́ẹ̀ náà ni àwọn pásítọ̀ tó wà nílé yẹn ẹ má gbọ́kàn lé wọn mọ́ ẹ má máa sá lọ sọ́dọ̀ wọn ẹ má mú wọn bí Ọlọ́run mọ́ wọn jẹ́ nǹkan kan ẹ bá kó 10 pásítọ̀ sílẹ̀ àtàfà
agbáńkàrẹ máa ti rí èèyàn méjì nu wọn tó jẹ́ pé Ọlọ́run ló pè é, tí ìṣe pé bá yá àtijọ́ àti mu ló pè wọ́n, mo fọ Ọlọ́run bẹ̀yìn. Ṣé àwọn yẹn ti kú ní ìsìn, kọ́nà kó bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, kọ́nà bọ́ kó bá mi dùn, kó bá mi fìgbàgbé sí fún àwọn ẹbí wọn. Ṣé owó ni pásítọ̀ fẹ́ gbé fún wọn ní tó fẹ́ dá èèyàn padà, tó bá yá ní ìsáni ó lè ná ẹ̀hún fún wọn ní 10 million. Ṣé ó lè 10 million lè di èèyàn, 10 million ṣó lè di ọkọ, ó lè di ọkọ, 10 million ó lè di ọmọ fún ìyá ẹ̀. So ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe o, Ọlọ́run á fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ilé ẹ̀rí tèmi. Bàbá kan, fídíò yẹn ni mọ̀ bóyá bàbá kan ó dẹ̀ lọ bọ́ sínú òkun, èmi ò ríro eléyìí rí. Ó yà mí lẹ́nu, kí lèèyàn ò bá rò débi pé èèyàn dẹ̀ máa lọ bẹ́ sómi báyẹn. Ó mọ̀ sọ fún mi pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn kì í ṣe nǹkan tó rọrùn rárá. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tá wà ń sìn kò rọrùn o. Abẹ́rí ó dẹ̀ lọ bọ́ sómi, àmọ́ nǹkan tó rò. Àmọ́ kó tí wọ́n bá ro nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà náà, tí wọ́n bá nárò jinlẹ̀, èèyàn lè lọ bínú pa rẹ̀. Ọlọ́run bá ń gbọ́ fún ọlọ́jọ́ òní kó ṣàánú wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹjọ́ ẹyẹ kí tó fi nǹkan tí mo ń tà wọ̀nyí o. Sẹ́ẹ̀tì fáìn gan. Ṣé ẹ rí bó ṣe ń ṣàn? So ẹ pè mí fún 08022111530. Ó dáa.